aṣ-ṣaitani lahanatullahi alayhi ó lọ bá àwọn màláíkà ọlọ́njọ́ kan ó ní òun fẹ́ bi wọ́n ní àwọn ìbéèrè kan ó ní tí wọ́n bá sì fi lè dáhùn lóhùn òun mọ̀ pé ó ń jẹ̀bi lóòótọ́ ó sọ fún wọn ó ní abadallahu fi musu samani wa aṣọ yawma wa làánà ni ó ní mo sin ọlọ́run fún àìmọye ọdún wa aṣọ yawma mo wá sẹ́ńjọ́ kan pé wa làánà ni ó sì làánà mi ní wọ́n ń bi àwọn màláíkà ó ní ṣé ń tọ́lọ̀ yín ṣe tó sì dá báwọn àwọn màláíkà ò rẹ́ sí fọ́ ó ní kí ló dé tó jẹ́ pé olúwa lóhun éètì mi ṣùgbọ́n yín máa rán mi níṣẹ́ ó rán ànábì Ibrahim wá èmi náà ló yàn tì ó rán ànábì Ádámù wá èmi náà ló yàn tì kí ló dé ó sì lóhun éètì mi kí ló dé tí ń rán mi níṣẹ́ àwọn màláíkà ò tún rẹ́ sí fọ́ ó ní kí ló dé tó jẹ́ pé ànábì Ibrahim ànábì Ádámù ànábì Yusufu ó ní kí ló dé tí wọ́n kú tóun àṣàìtọ́ni nìkan lóhun òkú ó ní kí ló dé tó lúwa yín ṣe bẹ́ẹ̀ olúwa gangan ọba tó ní àga àlàáràṣì ó wá fèsì fún àṣàìtọ́ni ìjọ náà ó ní àṣàìtọ́ni la'anatullahi alayhi ó ní kégbè mi ọlọ́run kó túbọ̀ lẹ́ẹ̀kan sí ó ní nínú táwọn ọlọ́run máa ń ṣe tọ́ ọmọ lọ́sàn èyí tá a máa ń ṣe tọ́ ọmọ yìí sọ fún ọ ní ìsìn ó ní àwọn ọlọ́run ní adìyáka wá àbùká àwọn aláàní kí aláboyún méjì lọ wọ́ọ̀dù lẹ́ẹ̀kan náà wọ́n sì gbé kan jáde lókun wọ́n sì gbé kan láde lára yìí ó ní àwọn ọlọ́run là máa ń ṣe bẹ́ẹ̀ ó ní àwọn ọlọ́run ní àmútuwá àyà á ní kí ọ̀rẹ́ méjì lọ ìrìn àjò ìkan ó sì dé yóò ní ẹ bá ń bomi sí tọ́lẹ́ẹ̀tì mo fẹ́ wẹ̀ ìkan ó dé wọ́n wẹ̀wì òkú fún ni ó láwọn ọlọ́run la máa ń ṣe bẹ́ẹ̀ àṣà ìtọ́ni wa wojú ọlọ́run la'anatullahi alayhi ó ní ọlọ́run kí ló dé tó máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní kò sẹ́ni tí ó bí mi èmi ó bí èèyàn ní tí mo fi máa ń ṣe bẹ́ẹ̀ nù bàbá wa àgbà inú rẹ̀ ẹ dákun ẹ máa bọ̀ ń bì ọ̀kadà lèmi gbé wá ẹ sì sanwó ọ̀kadà tí mo gbé wá. wọ́n san. ìtàn bàbá kan níbi ṣàdúrà fún ọba ni ó wá ní ẹrú kan ó wá rán ẹrú yìí ní ẹ̀kọ́ ńjọ́ kan ẹrú yìí wá lọ rẹ̀ kọ́ làákàyè rẹ̀ ò sọ fún un pé tó bá ti rẹ̀ kọ́ yóò rákàrà sí i ó wá bí ọ̀dọ̀ ọba yìí ọba wa ní ẹ̀kọ́ nìkan lọ rà bó làkà wà ó ní ọba rán mi láka ẹ̀kọ́ nìkan lẹ rán mi ọba ní làákàyè rẹ̀ ló kù tí n bá ti fún ọ lóko kan ẹyẹ méjì lọ́mọ ìpà ó wá rí ọba yìí ńjọ́ kan ó wá ní ó lọ pé dókítà wá ìgbà tí ẹrú yìí ó pe dókítà dé ó tún wá mú èèyàn kan dání ní wá ń ya ọba lẹ́nu ọba níta lélẹ́yìí ó ní áfíìrù lè kọ́ wúrì ẹni tí mo ń gbẹ́ sàárè ó ní tí dókítà ọba ti wò ìsàn tí yóò rí wòsàn áfíìrù lè kọ́ wúrì ẹni tí mo ń gbẹ́ sàárè yóò gbẹ́ sàárè Aynuridoh ká má gbà lẹ́tà pẹ́ òsì iláyé mọ́ ká má gbà lẹ́tà pẹ́ òsì iláyé bá ṣe rí odò mọ́ wá o ká má gbà lẹ́tà pẹ́ òsì iláyé mọ́ bá ṣe rí inú àwòdò ká má gbà lẹ́tà pẹ́ òsì iláyé mọ́ wọ́n láwùú àyíká wá láyàjú ká má gbà lẹ́tà pẹ́ òsì iláyé mọ́ wọ́n lára mi rájú ṣùgbọ́n ká má gbà lẹ́tà pẹ́ òsì iláyé mọ́. ó tó ibi ọpẹ́ là ń lọ. àwọn baba lẹ́ lálùbáríkà. àmín ya Allah. owó lẹ́tà nù ká má gba lẹ́tà. ẹ balẹ̀ dáadáa. ẹ jọ gbogbo ẹni tó bá ti fẹ́ sanwó lẹ́tà fàáfàá yìí ẹ jọ. ẹ dákun ẹ jọ. àní gba lẹ́tà Aynuridoh sí láyé mọ́ o. àmín o. àmín. àfàrọ̀ ọmọdé ni mo pẹ́ tọ́ bá kò fẹ́ fún ọ lówó lẹ́tà. owó lẹ́tà. à ń lọ bí ọpẹ́. Aynuridoh gàgàrà dé